Alhamdulillah wa salatu wa salam ala rasulillah amma ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúgbò fún Allah subhanahu wa ta'ala àtàwọn ìkún kan gẹ́gẹ́ fún Muhammad sallallahu alayhi wa sallam ní tọ́lọ̀ sí láwùkọ́ sí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa láì ní gba ara wa ní àsìkò. Fídíò kan wà táwọn èèyàn ń sẹ́ndì sí mi, èmi mo ṣe gbọ́rọ̀ tó wà nínú ẹ̀, mo wá wò pé ọ̀rọ̀ ọmọ kéékèèké lè jà rẹ̀ gẹ́gẹ́ tí mi ò sí ẹ̀ka sí. Àwọn èèyàn ń pè mí lọ, èmi dẹ̀ travel, mi ò sí láàárín. So wá rí pé àwọn èèyàn ń pè mí gan lórí ẹ̀pẹ́, ẹ̀yìn èèyàn kò sí nǹkan kan. Ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ bí ẹni tán bá lámọ̀lẹ̀, ọ̀rọ̀ ẹni tán bá lámọ̀lẹ̀ tó náà wá wò wípé sẹ́gbẹ́ téèyàn méjì bá jọ jà, tẹ́nìkan bá wá lẹ́nì kejì mọ́lẹ̀, ẹni mọ́ kọ́kọ́ tó kò ní tábúyà rẹ̀ wó ó lè mọ̀ fẹ́ mọ̀ ẹ́ òkè kí ló dé tó ń ṣe báyìí. Irú ọ̀rọ̀ tó jọ nìyẹn. Kò sẹ́nì kankan tó lè yọ Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Number 1 nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tẹ́ tún gbọ́dọ̀ mọ̀, àwọn arábítà àbí kí wọ́n ti ń jẹ́ sẹ́rí gbogbo àwọn tó wà arábítà ẹ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ ń pa wọn, màá sọ́ọ̀dì fún yín. Kì í ṣe gbogbo àwọn tó wà ní rọ́bítọ̀ bóyá ni a gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò dá ń pa wọn, yes. Torí àwọn tó wà ńbẹ̀ ẹnu wọn kọ́ lẹ ti gbọ́rọ̀ yẹn o. Ẹni tó sì sọ̀rọ̀ tó sọ̀rọ̀ yẹn Einton lè mọ dákọ̀ rábítà, ṣùgbọ́n káwọn tó wà ńbẹ̀ kàn mọ́ sọ̀rọ̀ kankan torí ipò tí wọ́n gbé ẹni yẹn sí. Ẹ̀yin náà wo ẹjọ́, kí ni ìtumọ̀ pé ní tó ṣẹlẹ̀ ni wípé ẹni tó bá ti mú wá o ní Ìmáàmù táwa gbà ní rábítà. Tẹ́yìn bá gbà rábítà wọ́n gbà láàfin náà, Ìmáàmù àfin ni. Tẹ́ bá sì gbà rábítà a jẹ́ pé Ìmáàmù rábítà Ògbómọ̀ṣọ́ kò kí ń ṣe Ìmáàmù Ògbómọ̀ṣọ́. So ẹ̀yin ẹ mọ̀ ka ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ ẹni tó feel defeated. Ṣé ọ̀rọ̀ Ìmáàmù sí òun ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni ó ṣe jẹ́sìn náà ẹ̀ṣẹ̀ ń sọ ọ̀rọ̀ tán sọ yẹn. Àwọn mọ̀ sọ á sì mọ̀ tún sọ, àwa dúró tì Ìmáàmù, wallahi a dúró tì Ìmáàmù, ẹ gbàgbé, wallahi àwa dúró. Lẹ́yìn kan wá ṣe anything, ò bá bú mi, ò bá anything tó bá fẹ́ ṣe wá ṣe. Ẹ̀yin èèyàn mọ̀ ka ọ̀rọ̀ yẹn sí, èmi ò ṣe ẹnìkan tá ká pè mí sọ́jọ́ ògbé ẹ̀ park, ẹ̀yin sáré sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Torí bẹ́ẹ̀ ni yẹn ṣe ń sọ̀rọ̀, ọ̀rọ̀ kan tí ò nítumọ̀ ní o. Kí kábíyèsí fa Ìmáàmù kalẹ̀, ẹ má wulẹ̀ dúró de kábíyèsí, àwa gan ti fún yín ní Ìmáàmù, ẹ mú sọ́dọ̀ ní rábítà. Ẹ mú sọ́dọ̀ ní rábítà. Kí Ìmáàmù wa mọ́ ráyè wá sí rọ́bítọ̀ mọ́, wọ́n ní Ìmáàmù ń wá àwọn òsì lélẹ̀. Sẹ́yìn lẹ́nu ibẹ̀ ni. Kí Ìmáàmù mọ́ wá bí tán wà gan, wọ́n fi ń kó yí ìbà rábítà nínà ọ́. Ìpérò àwọn Ìmáàmù tán wà, tán mọ̀rọ̀ sọ bá wọn, tán dúró tòdodo, wọ́n ń wá sírú bíbẹ̀ yẹn. Wọ́n fi kó ìbà rábítà ní. Tẹ́ bá tún lérò ẹni yẹn kó jẹ́ pé Ìmáàmù ìtẹ́ ń béèrè lẹ́nìkan bá yín mọ́, èyí tí ò mọ fátì àkàlẹ̀ nìkan bá yín mú wá. Kò ṣàǹfààní fún yín tó. Irú àwọn Ìmáàmù yẹn náà lẹ nídìí láàrin yín. Ṣùgbọ́n sẹ́ẹ̀sì yóò rí bẹ́ẹ̀. Tẹ́ bá wo ọ̀rọ̀ kan tí Ìmáàmù sọ nígbà tí Ìmáàmù fẹ́ fèsì ọ̀rọ̀ ní rábítà. Wọ́n ní irú communicate ẹ lọ gbé jáde yìí, ó yẹ kẹ́ jẹ́ kí gbogbo owó wò kó tó di pé gbé jáde. Àwọn èèyàn láìkẹ́ tí bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bá wọn. Torí pé Ìmáàmù fẹ́ jẹ́ kí wọ́n wí pé gbogbo ala lẹ́tọ̀ọ́ sí káwo communicate yìí, kìí ṣẹ̀yìn kan lẹ́kàn lọ gbé jáde sọ́dọ̀ press. Àwa kan náà lẹ́tọ̀ọ́ sí. Irú àwọn ẹni tó sọ̀rọ̀ yẹn, wọn nífẹ̀ẹ́ irú ọ̀rọ̀ bá wọn. Wọn nífẹ̀ẹ́ rẹ̀ o. Kíyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ bá wọn nífẹ̀ẹ́ rẹ̀. Torí pé àwọn náà fẹ́ dominate. Àwọn náà fẹ́ dàbí ẹni tó ṣe wípé àwọn kọ́ ni president ìjókòó yẹn. Ẹgẹ́ ti sẹ́kẹ̀ mọ́ sí bí president ẹ̀ mọ́ sí ìgbà tó ṣe pé yín lẹ́ni gbogbo yín ò jẹ́ wá náà. Kò sí nǹkan gbogbo tó ń sọ ó fi pé Ìmáàmù náà ni. Èmi òdodo mú sọ fún yín, kò sí nǹkan kan tán sí rábítà kọ́ ló kọ́lé fún Ìmáàmù. Rábítà kọ́ ló ra lé fún Ìmáàmù, rábítà kọ́ ló ra mọ́tò fún Ìmáàmù. Rábítọ̀ sì kọ́ ló fẹ́ yàwó fún Ìmáàmù. Rábítà ǹjẹ́ mọ̀ kí wọ́n ṣe mọ̀ pé gangan. Rábítà kọ́ ló jẹ́ kí Ìmáàmù ò bímọ. Ókè tí Ìmáàmù ò bá wá sí rábítà mọ́, kí ló dínkù nínú gbèsè ayé Ìmáàmù? Nítorí ẹ ká béèrè nìyẹn. Àwọn ọ̀rọ̀ ẹni tó feel defeated tó náà wá ń wá náà wo ló lè gbà retaliate, ẹ bá wá lú ọ̀nà míì, kì í sọ̀nà tí ó tún ní nípa lórí ìgbésí ayé Ìmáàmù. Kò sí nǹkan kan tí Ìmáàmù ń gé ní rábítà ju wípé wọ́n ń sojú ìlú wọn ń bẹ̀ lọ́pọ̀ àwọn Ìmáàmù wà ń bẹ̀.
àbí ẹ sọ oore kan tẹ́ sọ pé rábítà ṣe fún mọ́mù Ògbómọ̀ṣọ́ tẹ́ fi wò pé tí ò bá ti sin rábítà mọ́ o ìgbésí ayé mọ́mù yẹn ò pé kò sí náà ẹni tí kábíyèsí bá ti fà kalẹ̀ o òun la gbà ní mọ́mù tí mọ́mù bá ti wá síbẹ̀ ẹ gé lẹ́sẹ̀ kẹ́ni ọmọ dùn ẹ gé lẹ́sẹ̀ kẹ́ni ọmọ dùn o so ẹ̀yin èèyàn mọ̀ ka ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ kan tí ò nítumọ̀ ni ọ̀rọ̀ kan tí ò fẹsẹ̀ múlẹ̀ ni ọ̀rọ̀ kan ni tí ò fẹsẹ̀ rinlẹ̀ kò dẹ̀ even tó àníṣẹ́ tí kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́ bá fa ẹlòmíì kalẹ̀ mo rò pé tí kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́ bá fa ẹlòmíì kalẹ̀ pé ní láwọn àgbà ní ìmáàmù tiwa o tẹ́ni yẹn bá wá ń lọ ọbẹ̀ kò yọ ìmáàmù kúrò ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ torí rábítà kan ló fi wọ́n jẹ́ ìmáàmù tó kọ́kọ́ yé kò yọ ìmáàmù kúrò ní ìmáàmù wàhálà àwọn èèyàn sáà mọ́ gbéra wọn sípò tán sí so tí ẹni yẹn bá ti wá nísìn ìmáàmù sẹ́yìn náà fi wọ́n la ilaha illallah ọ̀gá ṣá ọ̀gá ilẹ̀ Yorùbá yìí ìbílẹ̀ Yorùbá ṣe rí náà nínú ìbílẹ̀ Yorùbá ṣe rí ni àwọn wo náà ń jẹ́ rábítà àwọn wo náà ń jẹ́ bẹ́ẹ̀ ṣe báwọn èèyàn kan tán kóra jọ bẹ́ẹ̀ ni ọgbọ́n bàbá wà tán wà bẹ́ẹ̀ Ọlọ́run jọ jẹ́mi wọn ó gùn lórí dáadáa Ọlọ́run járe wọn pẹ̀lú dáadáa ẹ̀yin bàbá tẹ́ wà ń bẹ́ẹ̀ àwọn òtò yín àtò sọ̀rọ̀ sí yín o àtò sọ nǹkan kan sí yín o apọ̀nyín lé bàbá wa lẹ jẹ́ o ṣùgbọ́n ẹ jọ ẹni tó bá lè fẹ́ máa kọ́ ọ̀rọ̀ báyìí náà ẹ bá sòdodo ọ̀rọ̀ ẹ̀bọ́ntàn sòdodo ọ̀rọ̀ ẹ̀bọ́ntàn ẹ bá sòdodo ọ̀rọ̀ ó ti yé yín báwọn so lẹ́nu àwọn bàbá yìí gbogbo ẹni mo lè fi sọ kìí ṣe gbogbo àwọn bàbá tán bẹ́ẹ̀ rábítà òun náà sọ̀pọ̀tì ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ̀n gbogbo ẹni mo lè fi sọ ìmọ̀ ẹ̀mọ̀ tẹ́ bá ti fà kalẹ̀ làwọn àgbà ẹgbà ní mọ̀mù rábítà ni náà kìí ṣe mọ̀mù lọ́dọ̀ Ọlọ́run ẹgbà mọ̀mù rábítà ni kìí ṣe mọ̀mù àgbà tilẹ̀ Ògbómọ̀ṣọ́ òun náà wà lọ́ndà àwọn ìmọ̀mù ààfin lòun jẹ ẹ wá fẹ́ sọ di ìmọ̀mù ààfin Ògbómọ̀ṣọ́ rábítà ẹgẹ́ tí mo kàn kí n kọ́ra sọ sókè yìí látùmọ̀ pàdé ẹ̀yin èèyàn ẹ mọ̀ mí kan ọ̀rọ̀ kan ní tí ò sí kí ni o ọ̀rọ̀ kan ní tó dàbí haba amansuro ọ̀rọ̀ kan tí ò ní tiwọ̀ ni assalamu alaikum warahmatullahi wabarakatuh látùmọ̀ pàdé.